ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ lọ jẹ́ ìrú ẹkùn security network lábẹ́ umbrella olóyè Sunday Igboho májàsọ́lá Igboho ọ̀sà ẹ lọ join rẹ̀ ní Ogun State lẹ́ni more than 15,000 people ló join ìrú ẹkùn security network. Kí ni wọ́n dúró ṣe? Ẹ̀yin t'Ọ̀yọ́ state, ẹ̀yin tí Lagos state, kí lẹ̀ ń dúró ṣe? Ìrú ẹkùn gbogbo ọmọ Yorùbá ẹ jí ká di security ká lè defend orírun wa. Wọ́n ń pe ìlú kan ní Libya is our African continent. Ìlú àwọn Lárúbáwá ni. Wọ́n ń pe president wọn ọgbà yẹn ní Gaddafi. Ìgbà tó dórí oyè ó báàdì gbogbo ohun tí wọ́n ń pè láàfáà ni. Ó lé wọn sígbó pé kán lọ defend ìlú wọn. Ẹ jí káwa náà defend ìlú wa. Ẹ jí ká jọ wo iye èèyàn tó join ìrú ẹkùn security network lẹ́ni l'Ogun State. Let's go. Gbogbo ẹni tó bá wá jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn security àdálẹ̀ mi fẹ́ ká mo fi yẹra wa jẹ́ o àdálẹ̀ láti fi bọ́mọ Yorùbá jà o àdálẹ̀ láti fi àbákẹ́ ẹgbẹ́ kankan o àdálẹ̀ láti fi bájọba jà o ohun tá a dálẹ̀ fún ni pé láti fi ṣe ààbò fún gbogbo ọ̀ràn Yorùbá pátápátá. Kì í ṣe wípé kárí tọkọtìyàwó ti ń jà wọn á mẹ́jọ wọ́dà ìlú ẹkùn kẹwàá lọ mú ìyàwó tó dọ̀kẹ́ mọ́ nọkọ ìlú ẹ̀fọ́ sí i. Kì í ṣe wípé kí àwọn ìyá lọ́jà máa tajà wọn kẹ́nìkan wá lẹ́nìkan jẹ́ òun lówó kọ́ mẹ́jọ wá dọ̀ ìlú ẹkùn káwá ní sọ́bẹ̀ kí ló bá gbowó rẹ̀ mi ò fọwọ́ sí o. Gbogbo orú nǹkan báyẹn ẹjọ́ kọ́lọ́pàá ń ṣe. Kì í ṣe pé kọ́ mẹ́jọ lẹ̀ wá bọ́mọ ìlú ẹkùn wọ́n ní wọ́n ń jà sílẹ̀ pé bàbá ọba kẹta lẹ̀ àwọn kẹwàá ní ẹ̀sọ́bẹ̀ ìlú ẹkùn ní mẹ́jọ ló bá ń gbalẹ̀ èmi ò fọwọ́ sí. Gbogbo orú nǹkan báyẹn ohun tẹ́mi fọwọ́ sí ni pé kí àwọn bàbá wa àgbẹ̀ wá bá yín pé Fúlàní jẹ oko àwọn kẹtẹ̀lé wọn lọ́gbẹ̀. Wọ́n bá ní Fúlàní jẹ oko àwọn tiwa ni pé ká tẹ̀lé àwọn bàbá wa lọ sóko láti lọ kó gbogbo Fúlàní. Then tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tóní fún wa ẹ̀ta bá yẹn ní kọ̀mánàntì máa sọ fún yín. Ẹ dẹ̀ gbọ́dọ̀ ní discipline. Kèsì pé kákẹ́ máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti train mi mo ti ní ID card. Federal government máa yan àwọn tó máa wá ṣe fún wa wá. Wọ́n train yín governor sọ fún tó máa kó wa sí wọ́n sì train yẹn. Tó bá ti ń parí training yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀. Governor ọdẹ ẹ̀sìn fún wa. Wọ́n fún wa ní báyìí. Wọ́n dẹ̀ mọ̀ sọ tó máa fún wa lóṣooṣù. Tó mọ̀ fi support wa. Tọ́ra níyàwó alọ́mọ. Èmi ọ̀wá ní fẹ́ kọjá pé torí bá ti ní àdìkàdì rẹ̀ kò jọba fún wa. Táwọn ọmọ gbàyàwó yàwó. A mọ̀ lọ dàdúgbò rú. Torí pé ìkẹta dálẹ̀ yìí, tá a bá ṣe dáadáa, àwọn civil defence inú ọjà náà tó máa ń ṣe tẹ́lẹ̀. Gúgúrú defence la máa ń pè wọ́n. Bàbá tó ṣe dáadáa tó mọ tó ń ṣe. No be lie. Federal wọ́n ti wá gbogbo Nàìjíríà ń sè. Tá a bá ṣe dáadáa. Àti ní àwọn ọmọ ní dẹ́ta, àní wọlé dó. Àwọn tí orí omi gbogbo náà wà ń bíbà.